ẹ jẹ́ fákọ́ sí ege ń wọ́wẹ́ ìrọ̀ọ́kà ń wọ́wẹ́ àti wọ́wẹ́ ọ̀pẹ́ ẹ má dà mí lò inú mi ló dùn kì í ṣẹjọ́ mi inú mi ló dùn ẹ wò ó ní ohun tí ó wà nílẹ̀ tí mo fẹ́ fi ṣọdún ọ̀la Christmas ẹ̀yin bá wò kí ló ṣe yín ẹ jẹ́ wá jẹ chicken kẹ́ wá jẹ ògúnfe kẹ́ jà sùn tẹ́ bá mọ nǹkan tí àwọn kan wọ́n pèrè àwọn ní crystal grills tẹ́ bá mọ nǹkan tí wọ́n ti fully loaded v-prime gan ògbẹ́yìn tẹ́ bá rí nǹkan tí tó wà nílẹ̀ onílẹ̀ ìyá mi ìyá alájẹ gbogbogbò ṣe làwọn ẹ̀kọ́ tí ẹ̀ fi lé pọntí wọ́n ti fi ọ̀nà roka kìkìdá ká dé ká jókòó ká tẹ́ fádà oúnjẹ ni irú oúnjẹ wo lẹ fẹ́ jẹ tẹ́ bá fẹ́ jẹ tilẹ̀ Yorùbá ìkọ́kọrẹ́ wà èbìrìpò wà ìrẹsì wà àmàlà wà ẹ̀bà wà ẹ̀gúsí Ìjẹ̀bú àsìdè hot àwọn ẹja tútù Vagroyal Farms ṣe làwọn ẹ̀kọ́ tí ẹ supply wà lẹ́jà lọ tí yẹn lọ bí ilẹ̀ bí ẹni kí lẹ̀ ń fẹ́ tẹ́ ẹ̀ rí ikú ò pa wá àrùn sọ wá lọ́jọ́ ìwá ní ká má yọ̀ ẹjẹ́ ayọ̀ ẹjẹ́ aṣọdún àkó ewu ọdún àkó èyí tá à ń ṣe yìí ní orúkọ Ọlọ́run Olódùmarè a máa ṣọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀ ayé èmi ni tí ní tòótọ́ olólùfẹ́ yín your darling presenter atọ́kùn ètò kí lẹ rí sí aródú òjígọ̀bì ọmọ wọn ló wò dúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn èmi lọ́mọ kì bàbá sílẹ̀ èmi lọ́mọ òbẹ́ni lórí kéremù bẹ́ni lórí rẹ́gírẹ́gí tó mú idà tó mú báyìí tó fi pàánù ẹ̀ kó bàbá kó yínbó mo yẹ̀pó mo yẹ̀kùtẹ̀ mo ní mò ń bó nílé túnṣe èmi ni mo dá fìlà tán tí mo tún dá làákàyè èmi lọ́mọ bá rí jẹ àwọ̀ làámọ̀ ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ wẹ̀rẹ́ jòjò kọ́mẹ́ntó sùn tí ò máa ráre ọmọ wọn láwọ̀ òṣùlé ọmọ límẹ̀rí ọmọ láàgbélé ọmọ ìtàn alága àgbélé èmi lọ́mọ bàbá kan omi tútù tí jóni fàì mò ń bọ̀ náà. Muwa Media. Yes o, jẹ́jẹ́ mi ni mo jókòó ní oṣù tó kọjá o. Wọ́n wá fún mi ní invitation pé kí wá lọ ṣe party o. Ọ̀rẹ́ mi kan ló ní ó yá o. Àwọn ń ṣe wedding kan o nílùú kan o. Pé ká wé gèlè kí gbogbo ẹ̀ ta sánsan. Aródúdẹ̀ mọ kíní kan wé gèlè ni. Nìmi bá dẹ̀ di báàgì mi o. Mo bá di ẹrù mi o pé ó yá o gẹ̀rẹ̀rẹ̀ ó di ìlú ibi tá à ń lọ. Ẹ̀yin tèmi kí tó máa continue kí má lọ ya alákọ̀ọ́gbàgbé bóyá lẹ mọ̀ pé ètò kí lẹ rí sí orí ẹ̀ lẹ́wà yìí ètò kan pàtàkì tó ń ti ilé-iṣẹ́ pàtàkì jáde ilé-iṣẹ́ Nuwa Media ilé-iṣẹ́ kan pàtàkì tó ń fọn rere àṣà èdè ẹ̀sìn àti ìṣe Yorùbá bẹ́ẹ̀ náà là ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri gbogbo orílẹ̀ àgbáyé lórí ètò kí lẹ rí sí ni a ti máa ń ṣe àmúwá àwọn ìrírí àwọn kàyéfì gbogbo tó ṣẹlẹ̀ sí wa tó ṣojú wa àbí tí a gbọ́ lórí ẹ̀ náà látijọ́ máa ń fi kùn lukùn tá àtijọ́ máa ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ tá a máa ń gbára wa ní ìyànjú gẹ́gẹ́ bí èyí tí mo mú wá lénìí àsìdè hot ni o ẹ̀yin tèmi nílé mo máa gbé báàgì mo di ẹrù wọ́n mú gèlè ó rà pé purple ni gèlè tá mú royal purple mo bá mú gèlè mi mo ti pack everything mo ti mú ẹmọ combination yẹn ti set asin ọmọ tí ìjáde lọ pàtí tẹ́lẹ̀ mo wá opportunity party yẹn lọ lò bẹ́ẹ̀ n bá ṣàtẹ̀lé olùkù mi tó ní àwọn ń ṣe party ní ìlú tí a ti lọ ṣe party o a máa dọ̀hún láyọ̀ Olódùmarè máa ṣọ́ wa dọ̀hún bá a ṣe débẹ̀ adébẹ̀ ní alẹ́ tó ṣáájú ọjọ́ ìgbéyàwó ẹni tó pe olùkọ́ mi wá ṣe ìgbéyàwó tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ bí àǹtí àdúgbò ni àǹtí yẹn bàbá wọn nílé ọkọ àǹtí ṣàgbà wá lálejò wọ́n tẹ́ wá sí rẹpẹtẹ ajẹjíjẹ amúmímu wọ́n fi wá sínú yàrá bí tá a máa sùn gbogbo ẹ̀ ṣáà ń ṣe everything dey flow as e dey go asun o ají o àrántí nígbà tó di good morning láàárọ̀ ọjọ́ kejì la bá gbọ́ kokokokoko lẹ́nu ọ̀nà ìyàrá wa la bá ṣílẹ̀kùn àǹtí àtàná láti dé ẹ má bínú ìgbà tí madé yẹn ó ti bọ́ sọ́wọ́ ooru mo lọ ra gbá mo lọ ra àwo mo lọ ra kòkó bàbá aṣáṣùmí ìdẹ̀fẹ́ disturb yín yẹn mọ̀ you journeyed from a very far place kẹ́ tó máa gbéra bọ̀ láti Ìjẹ̀bú you understand that àǹtí àwọn ṣàmùsí wa lórí àsìn làǹtí bá dẹ̀dà gbére pé mò ń bọ̀ o ẹ jẹ́ kí n sáré lọ mú nǹkan kan ní ibì kan tí wọ́n fi ránṣẹ́ sí mi o àádẹ́ máa bá èyí tó kù but once you are ready if I don't get back in time once you are ready journey with my husband kẹjọ máa lọ sí church but don't worry gbogbo alátẹ̀jọ́ máa kúrò nílé okay ọlọ́run ọba àwọn gender mi yìí àwọn iṣẹ́ ìsọ̀rùkọ wà lọ́wọ́ àkọ́lọ́ kó ṣàánú èmi ní tí ní tòótọ́ ẹ̀yin ará mi nílé lóko àti lẹ́yìn odi o wọ́n na wà lọ
wákàtí kejì ìkẹta a máa rọ ní ìjọ àǹtí rẹ̀ pé ẹni fọ́ká wá ṣe pàtí o ìyẹn rà dẹ́ta mọ́ra onígélèwé gélé aláṣọ wọ aṣọ ní bàtà wọ bàtà rẹ̀ kí dédé ẹni bọ́ róde káwọ́ mọ́tò ká gbọ́nà ṣọ́ọ̀ṣì tí wọ́n gbọ́ fẹ́ ṣe wẹ́dínì lọ àdébẹ̀ alágbàsó ọkọ àtìyàwó pọ̀ àkúrò níbẹ̀ ó di gẹrẹrẹ ó di ìbòrànfẹ́ lórí reception wọn kàdédé bẹ́ẹ̀ rà jókòó àwọn ìmá mọ́mí wa wọn máa pọ̀ tiwa kọ́ tiwa wọn máa jẹun wọn kò irun jẹ wá àṣàjókòó níbẹ̀ wọn dáná wọn bẹ̀rẹ̀ àwọn MC àyìnbá bá bẹ̀rẹ̀ gbogbo hello everybody microphone testing aṣáǹretí àmàrà àǹtí adé títí aago 5:30 tèmi fi kúrò ń bẹ̀ mi ò fi ojú mi gan ní àǹtí èmi ṣáà padà délé bàbá mi láyọ̀ àti àlàáfíà nígbò wá di ọwọ́ bí àwọ̀ alẹ́ ní around 7 ní fóònù mi bá ṣe gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ń bá gbé àlò òwúde díẹ̀ o ló bá di olùkù mi tó ní kí wá lọ bá òun ṣe pàtí kí ló ṣẹlẹ̀ ló bá ní àròdù ọlọ́run nǹkan ti ṣe òun ní kí ló ṣe é oníṣòwò pàǹtí burúkú tó pè mí sí pàtí táàrí látàárọ̀ ǹjọ́ mọ̀ pé ṣe láǹtí wọ́n ṣára wọn pa ní ṣára wọn fàdà ṣára wọn ni ó ní rárá o ó láǹtí lọ ṣáyó gidi ṣáyó ṣọ́ máa mutí ni ó ní àǹtí ba ìgò jẹ́ ó pọ̀ jù wọ́n nígbà táwọn ò rí àǹtí títí tó fi parí pàtí ibi tó ṣàti bẹ̀rẹ̀ sí ní pé ẹnìkan ṣàgbé fóònù àǹtí lọ́ba ní ta lẹ̀ ń béèrè tó bá jẹ́ pé ẹni tó ní fóònù táwọn gbé yìí kọ́ lẹ̀ ń béèrè o ó wà nù gọ́tà báyìí ó ti mutí yó o ní olùkùnmí sọ fún mi pé bí àtòun àti ọkọ àǹtí àdúgbò bó ṣe ta mọ́ra ni ó dáàdi gerere lọ́ba wá àǹtí lọ sí àdúgbò bí tọ́lá àǹtí ti gba nǹkan wọn yóò lóòótọ́ ń gbà wọ́n máa débẹ̀ àǹtí bá ti yó gidi ó yó gidi kọjá recognition láǹtí sùn lọ falala sùn dátọ́ sínú gọ́tà yẹn wọ́n dẹ̀ ròyìn bó ṣe rí ó rí mi gan lára mo yẹn sọ olúwa ó sì ké bèrè so ṣá wọ́n bá ṣàfi wọ́n gbọ́n àǹtí wálé ní ṣá bọ́tì ẹ̀yin èèyàn mi nílé kí lè rí sọ̀rọ̀ tó wà nílé obìnrin ibi tí mo ti wá ń sọ ọ̀rọ̀ yẹn náà lẹ́nìkan ti dá ló wá ní tó bá jẹ́ni tí mo dárúkọ yẹn wípé òun ò kí ń gbàdúrà kóun pàdé ẹ̀ nílé ọtí o nítorí òun ló máa ń lé àwọn ọkùnrin kúrò nílé ọtí ó máa lóun fẹ́ ṣe competition ọtí ni pé wá tó kírètì ọtí lọ rẹ́rẹ́rẹ́ pé ọkùnrin tó bá rò pé òun dájú òun ló máa nà ẹ́ ó máa win ní bẹ́ẹ̀tì o tí wọ́n máa fi sílẹ̀ nílé ọtí ibẹ̀ ló máa gbàgbé sọ ní so eléléyìn ò ní ẹjọ́ ẹ̀yìn èèyàn mi ṣó dà bẹ́ẹ̀ odidi ìyálé ilé wo ṣe wáyẹ̀ mú tí wò yóò wò sùn rí gọ́ta kó lẹ́sọ̀kùnrin ẹ̀ ṣe wáyẹ̀ mú tí wọ́n á fọ́ ó ti mọ́ wọn lára ìran ọkùnrin ló ṣe bẹ́ẹ̀ wọ́n wà ń tó obìnrin ẹ̀yin jẹ́ ń dà mí ẹ bá mi dá sí mátà yìí ẹ fi gbogbo èrò yín àti ìdáhùn yín gbogbo ẹ fi ṣọwọ́ sí wa lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube a wà gẹ́gẹ́ bí Noah Media Official ẹ ṣàtẹ́ kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa tẹ́yìn náà bá dẹ̀ ráwọn ìtàn tẹ́ fẹ́ ká gbé sáfẹ́fẹ́ àwọn ìrírí àbí kàyéfì ẹ fi wọ́n ṣọwọ́ sí wa lórí email wa noahmedia@gmail.com àbí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́ ọ̀ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo tí a kọjọ sí ojú móhùnmáwòrán yín ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ẹ má gbàgbé wípé a sọ ní ìbẹ̀rẹ̀ oṣù ọdún kérésì yìí wípé a ní àwọn ẹ̀bùn fún àwọn èèyàn wa gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa ẹ̀yin tí ẹ̀ ń dá sí àwọn ọ̀rọ̀ wa ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí gbogbo àwọn ìtàkùn wa ní òkìṣe lórí ẹyọ kan ẹ ṣáà lọ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìtàkùn wa fún àwọn ẹni mẹ́ta tí wọ́n bá ṣe déédéé jùlọ ẹ̀bùn wà ńlẹ̀ fún gbogbo yín láyọ̀ la máa fi ṣe Christmas lọ́la ẹ jọ̀ọ́ as I dey always dey tell una say eyín ò dùn mí o ẹ̀rẹ̀kẹ́ mi ìbọ̀jẹ́ o ẹ jọ̀ọ́ torí ọlọ́mọ máa ń jẹ chicken mo máa ń jẹ ògúnfẹ̀ mo like kàkàrẹ́ mo dẹ̀ like ìbẹ̀rẹ̀ pọ̀ kí a bá mi wá àwọn ẹja tútù ẹ lè bá mi wo bí panla ọ̀sán ni o tí ó ti gbẹ dáadáa àbí kẹ́ bá mi wo ẹja àrọ̀ tí orúwó rẹ̀ àtòwé kò dẹ̀ ṣì tìlápíà náà ni ó ṣì ń lọ máa fi ayọ̀ àti àlàáfíà jẹ́ má wàá sẹ́ndì fọ́tò mo fẹ́ rí báyìí kí n gan ní ẹ̀yìn àwọn haúsá ní gan ní àfijì àgbà ọ̀làṣẹ́ sọ́bi ògbà haúsá ẹ̀ máa kọ́ mi náà nìyẹn báwo ni màá register sí school yìí so therefore ká pàdé pẹ̀lú ayọ̀ èmi ni tí ní tòótọ́ aródò jígọ̀bì ọmọ wọn ló wo òdùrú ọmọ wọn láwọ̀ òṣùlé ọmọ bàbá kan mi tútù ti jóni fàìfàì àlàáfíà o.